Ah, alhamdulillah rabbil alamin. Quick one. Fẹ́ sáré sọ̀rọ̀ kan. Fídíò kan tí mo rí. Fídíò kan tí mo rí ní àárọ̀ yìí. Fídíò náà bà mí lẹ́mìí jẹ́ púpọ̀ pẹ̀lú ìkan nínú àwọn ọmọ Ìlọrin wa. Torí mi ò ní tijú láti la ọ̀rọ̀ náà mọ́lẹ̀. Pé mo sọ pé ìkan nínú àwọn ọmọ Ìlọrin wa, mo dákọ̀ ọmọ Ìlọrin gangan. Tó jẹ́ kí n dákọ̀ ẹ̀ ni pé èdè rẹ̀ tó ń fọ̀, èdè ọmọ Ìlọrin ni. Èyí sì mọ̀ pé eléyìí kì í ṣe pé ń sìn wá jẹ ara wa gangan ni, typical Ìlọrin ní ń sọ. Ó ṣe fídíò kan tó lọ sí Mọ̀lété níbi mọ́sálásí àti ilé kéwú àti ilé àwọn ọmọ aláìní tí Seiful Qadiriyya Sheikh Ọ̀tẹ́ Salati Seiful Qadiriyya Ògo Àgbáyé tí àfà ń ṣe sí ọ̀nà Mọ̀lété. Kan nínú àwọn ọmọ Ìlọrin wa gangan typical Ìlọrin ni. Òun ló wá lọbẹ̀. Mo rò pé àfà wa bàbá Ọ̀tẹ́ rà kí wọ́n lọ sóde kan. Wọ́n á ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí Ọlọ́run rán sáwọn tó ṣàánú àwọn, pé náírà kan àwọn gan ò sí níbi nǹkan táwọn ń ṣe yìí, àwọn èèyàn náà ń ṣàánú wa. Ọ̀rọ̀ yẹn pọ̀, gbogbo yín ò tún máa gbọ́ mi báyẹn wá. Wọ́n á sọ iye tí wọ́n ti ná sí ibi pírójẹ́tì náà. Ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀, ó ṣeé ṣe kó sì má jẹ́ bẹ́ẹ̀ tán. Àmọ́ ṣé wọ́n mọ iye táwọn tí wọ́n ń fún wọn lówó fún wọn? Torí ẹni tó sọ pé iye báyìí lòun ná, gbàtẹ́ ìjọba ṣe estimate kí ló kan tiẹ̀ ń bẹ̀ láti wá lọ ṣe fídíò kó máa fi òǹtọ̀hún pa. Ẹ wo mọ́sálásí tí wọ́n ń kọ́ o, mọ́sálásí kan bẹ nísìnyí wọ́n ń kọ́ sí Mọ̀lété, ó tún wá dákọ̀ ẹni tí ń kọ́, ó láyà o. Lérò kó fẹ́ máa mú wọn ṣeré àbí fẹ́ máa fún wọn ṣe ẹ̀yẹ pé bóyá iye tán pè páwọn kọ páwọn ti ná síbẹ̀ kọ́ ni wọ́n ti ná. Mi rò kó rántí pé kì í ṣe pé o post kìíní ìsinú yàrá rẹ̀, kì í dẹ̀ ṣe pé o post ẹ̀ sínú pálọ̀ bàbá rẹ̀, o dẹ̀ post ẹ̀ sínú tọ́lẹ̀tì yín, o post ẹ̀ sórí net àgbáńlá ayé tí gbogbo àwọn yóò máa rí. Ló dé tẹ́ pé tíyẹn bá ti ní ìtàn, ẹ̀yin tán jẹ́ bí wa bíra lẹ́mọ̀ wá kí tiwa bàjẹ́, ẹ̀yin lẹ́mọ̀ wá bí nǹkan yẹn ó ṣe pọ̀, ẹ̀yin lẹ́mọ̀ wá bí nǹkan yẹn ó ṣe tẹ́. Nísìnyí nígbà tó gbé kíní síta nísìnyí tó ṣe fídíò síta nísìnyí láti lérò pé ó fẹ́ máa fi yẹ̀yẹ́ Seiful Qadiriyya yí pé bóyá iye tí wọ́n ná kò tó bẹ́ẹ̀. So tí wàá gbowó ń bẹ̀ nísìnyí àbí wọ́n ti wá ní kìtì ẹ̀ náà dáa. Iza akrama rahmanu abdan bi izzihi falan yakdira li makhluqu yawman yuhinuhu. Ẹni tọ́lọ́run bá ti pọ́nlé ó pọ́nlé nù, kò sí ní tẹ́ fẹ́ ṣe. Kódà ó lè jẹ́ pé n tó ṣeun gan Ọlọ́run tó fi kún oríire rẹ̀. Èèyàn sọ̀rọ̀, òun ló lẹ́nu ẹ̀ tó fi sọ̀rọ̀, òun ló lẹ́nu ẹ̀ tó fi sọ̀rọ̀, òun ló mọ iye tó bọ́ lára òun. Ok, èlé ló mọ̀ táwọn tí wọ́n ń kọ́lé tí wọ́n gbà, kódà kí n tán wí òun kó má rí bẹ́ẹ̀, kó sì rí bẹ́ẹ̀, kí ló kan ti tiẹ̀ débi kó wá gbé sórí nẹ́ẹ̀tì pé mọ́sálásí kan bẹ nísìnyí wọ́n kan sí Mọ̀lété, wọ́n ti náyé báyìí mílíọ̀nù báyìí sí nǹkan kan, lérò pé ó fi mú wa ṣeré, kó dáa. Kaba yẹn ò dáa, ẹni tí gbogbo ayé ti mọ̀ lálápọ̀nlé, wọn á lọ bí kọ́mẹ̀ntì nítorí fẹ́ kó ṣẹlẹ̀ làwọn yẹn ti ń ṣe wọn. Kálukú wa ń wí tiwọn, ẹlòmíì kádàrá pọ́mọ rẹ̀ ò ní jìyàn láyé, ó ti wà nù ìwé Ọlọ́run, àmọ́ ń ṣàdúrà pé kọ́lọ́run ṣàánú ọmọ wọn. Ọlọ́run sì ní ìnígbàdúrà rẹ̀ torí Ọlọ́run mọ̀ pé ó padà ṣe kinní kan lọ́jọ́ iwájú tí ìfin ní yọ́nú sí ọ, kọ́lọ́run ṣe èèyàn fún ọnú ọmọ rẹ̀. Iza akrama rahmanu abdan bi izzihi falan yakdira li makhluqu yawman yuhinuhu. Ẹni tọ́lọ́run bá ti pọ́nlé ẹnìkan kan lè yẹ̀yẹ́ rẹ̀.
àwọn ò sì ní èmi ò sì wọ́ọ̀dì láti kémi ò fáyà èèyàn bí àṣà olórin kan ó ní if you slap me I go slap you so if you slap me I go slap you if you enter me I go enter you tó bá kọrin fún mi I go kọrin fún ẹ so tí ẹnìyẹn sọ if you jíjó mi I will jíjó you ẹ ní ṣe kíní kan kó lọ kàkà àwọn afilẹ á jẹ kó á fi ntẹ̀sí yẹn hàn yé pé ntẹ̀sí yìí o èrò yín nìyí mo ti mọ̀ náà pé gbogbo yín ọ̀rọ̀ bàbá ọ̀tẹ̀ ti sú yín bí ikú ti bàjẹ́ fún ni ẹ sì tanra yín ni wàláhì kò ní bàjẹ́ fún wàláhì tàláhì kò ní bàjẹ́ fún wàláhì kò ní bàjẹ́ fún wàláhì tàláhì kò ní bàjẹ́ fún wàláhì kò ní bàjẹ́ fún ọlá ọlọ́run fúnra rẹ̀ kò ní bàjẹ́ fún kí lẹ̀ ń wá kí ló dé kí lẹ̀ fẹ́ aláàjì wa Wasiu Ayinde Máyégún kí ọlọ́run jẹ́ kí èmi bàbá náà gùn dáadáa nígbà tí ó dà pé Alhaji Saheed Òṣùpá ló lọ kí wọn Òṣùpá ló lọ kí wọn wọ́n wá ń ṣàlàyé iye owó táwọn ti ná síbi tí wọ́n kọ́ wọ́n dẹ̀ sọ iye tí wọ́n máa gbà fún apátmẹ́ǹtì tí wọ́n kọ́ yẹn iye tí ó wọ́ọ̀tì pé àwọn máa gbà fún tí àwọn yóò máa san ǹjẹ́ ẹ̀rọ ọmọ Èkó kan kó bọ́sítà kó máa já wọn rọ́ kó máa nírọ́ náà pa ṣé ẹ̀rọ ọmọ Èkó kan bẹ́ẹ̀ ṣé ẹ̀rọ ọmọ Èkó kan kó máa já wọn rọ́ kó máa sọ pé ẹ̀rọ náà ń pa o ṣé ẹ rí èmi mọ̀ pé ẹ̀ kàn ń rọ́ lọ́bẹ̀ òun ní inú yóò dùn èmi mọ̀ pé inú yóò dùn ẹ gba kámú ni ẹ sì ṣe àgbákò ntọ́lọ̀ máa fẹ́ ṣe apá yóò kákẹ́ ní kó má ṣe ṣe ara ńlọbi ọkẹ mọ sọ̀rọ̀ ni so Ọlọ́run ba so n tí ó bá ṣe ẹ lè ní kó má ṣe Ọlọ́run tóbi agbára rẹ̀ kò sí ní tí ò lè ṣe tó ní nẹ́tíwọ́ọ̀kì ni so ntọ́lọ́run bá ṣe yóò ṣe náà ni Wasiu Ayinde kọ́lé ń sọ pé iye báyìí lòun ná sí ilé òun ẹnìkan kan ò já ń rọ́ ọmọ tiyín wá kọ́lé ọmọ ìlú tiyín kọ́lé ó kọ́ mọ́sálásí ó kọ́lé kéwú ó kọ́lé àwọn ọmọ òrukàn ó wá sọ iye tóun ná ẹ wá ń gbé sórí TikTok ẹ ń gbé sórí Facebook àwọn èèyàn wá ń kọ́mẹ́ǹtì oríṣiríṣi ibẹ̀ ni mo ti mi ròyìn pé àwọn èèyàn tá a jọ ń gbáyé yìí tó bá rí èèyàn tó bá kúnlẹ̀ fún ọ wọ́n ti rò pọ́lọ́run ní kó fẹ́ràn rẹ o kò tí ì bàjẹ́ fún ọ ní òfin sọ tinú ẹ̀ fún ọ èmi mọ̀ pé ẹ̀ka ń rọ́ lọ bẹ̀rùn ni inú yóò dùn wàláhì tàláhì ẹ gbá kámú ni Ìlọrin wàláhì a ṣe àgbákò ara wa wàláhì bẹ́ẹ̀ la wa a jọ ṣe àgbákò ara wa ẹni tó bá ti rúbi rò wá ọmọ rẹ ò ní ṣoríire wàláhì tàláhì ọmọ rẹ ò ní ṣoríire torí mi ò mọ I don't know your problem n tẹ́ máa ń fẹ́ gan kò yé mi bẹ́ẹ̀ ṣe náà nù Bùkọ́lá Sàràkí tẹ́ wọ́ ọbọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń pè ní ìsìnkú kó wọn bọ̀ tí bá ṣe àwọn àkàtà dúró pé nǹkan wọn ò lè bàjẹ́ náà gbogbo nǹkan tí àfi kẹ́ ẹ bàjẹ́ kójú yín tó mọ́ ṣé bọ́ọ̀tà ṣe wà wọn ṣe kò dá tó sọ ìdílọ́wọ́ tí ń ṣe fún ọ gan nínú ayé rẹ tó fi rò pé kó wọ́ ọbọ̀ ló dáa gbogbo ẹni tí bá ti ń robi sọ̀tẹ̀ ọmọ rẹ ò ní déèyàn ìwọ tó ń kí tipátipá tí kì í ti pé inú rẹ dùn wo inú rẹ ó jẹrà náà ni dédé tí ń bẹ inú rẹ hùn yóò jẹrà náà ni kò sí nǹkan tí ó ṣe bàbá ọ̀tẹ̀ bikurati láhi tahala wàláhi tàláhi gbogbo ẹ̀yin yẹn tẹ́ ń sànù àbọ̀ ọ̀tẹ̀ ẹ̀yin tẹ́ ń fún lówó ẹ̀yin tẹ́ ń kẹ́ ẹ̀yin tẹ́ ń gẹ̀ mo fi àsìkò yìí bẹ lọ́hùn fún yín pé ọlọ́run ò ní gba ọlá lọ́wọ́ yín ṣé ẹ ti rí mo fẹ́ kẹ́yìn náà rí ní tí wọ́n ṣe kẹ́ ẹ fún mọ̀ pé ẹni tẹ́ ń bá ṣe yìí kì í ṣe ń tẹ́ jáde láéláé ẹjọ́ máa lọ ẹmu yòówù wá sì ti rí nẹ́tíwọ́ọ̀kì yín tó fi rí ibi wọ̀dọ̀ yín ẹ má gbọ́n tí ń wí o olórí ibu ni wọ́n o báwọn afáàsì máa ń ṣe nu o àtàwọn olórí burúkú ẹbí mi bọ́n ṣe máa ń ṣe nu kèé pé wọn kí eléríire jáde nínú ẹbí wọn àbí nínú ìlú wọn àbí nínú ìran wọn àfi ká sáà máa lọ nàgà lọ́ọ̀kan ká máa lọ wẹ̀ lọ́ọ̀kan ó pé wọn ká máa lọ nàgà lọ́ọ̀kan
tán bá nàgà lọ́ọ̀kan lọ wòyàn ìmọ̀ ń pé wọn ju kán máa rí nítòsí wọn báyìí lọ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa bẹ lọ́hùn pé Ọlọ́run ó ṣàánú gbogbo wa Ọlọ́run kò tẹ gbẹ́nìkan dìde láàrin wa tọ́lọ́run bá gbẹ́nìkan dìde tán ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ wa bẹ́ẹ̀ sì fi àkàbà wọ́ bọ́. ìdá akramu rahmanu abudan bi izzihi falan yakdira li makhluqu yawman yuhinuhu ìtumọ̀ rẹ̀ ni pé tọ́lọ́run bá lóhùn ṣe nǹkan yálà ìyá ẹnìkan ò lè sọ pé kó má ṣe ṣe yálà ìyá ẹnìkan kò lè ní kó má ṣe ṣe nígbà tí Wasiu Ayinde kọ́lé tó kọ́ gbogbo nǹkan tó kọ́ ta lè rí tó criticize ẹ̀yin yìí náà ni àfi bí aláfiṣe tẹ́ bá wá fi ẹnu pa ohun tán tó bá kú ẹ wàá pọ̀ ọjọ́ sìnkú rẹ̀ ẹ máa dúpọ̀ sí mo fẹ́ gbé ní ẹni Ọlọ́run ni mẹ́fọ̀ọ́ kan ẹ ṣe mọ́lẹ́ ní Ọlọ́run gbà tí ń bẹ láyé níjọ́ wo lẹ ké sí wa rí pé tẹ́ ẹ sọ fún wa pé ẹ fẹ́ mọ iyì wa bóyá ẹ lọ ta tẹ́ǹtì sílé ọba a fẹ́ kí yín pé ẹ ṣeun látijọ́ yìí tẹ́ ń gbèlú wa lárugẹ níjọ́ wo lẹ kí wa rí àfi kẹ́ ẹ mọ wá bá ṣe ṣubú ẹ sì ṣe àgbákò ni wàhálà ẹ ní jéèyàn ẹ̀yin ọmọ ẹrú olórí burúkú yìí ẹ ní jéèyàn olórí burúkú ni ìwọ tó ṣe fídíò yẹn a fà ọ́ lé Ọlọ́run lọ́wọ́ a fà ọ́ lé Ọlọ́run ọba rẹ lọ́wọ́ ẹ tún fẹ́ já ìbọn àbí ẹ tún fẹ́ jẹ́lé náà bọ̀ ọ̀tẹ́ ó jábọ́ tì Ọlọ́run wọlá yé bàbá tí àáfà rẹ pè é bàbá iye bàbá tí àáfà rẹ pè é iye bàbá tí àáfà rẹ pè é so Ọlọ́run wọlá rẹ wájú Ọlọ́run bá mi. So Ọlọ́run bá mi dúró tí ọ̀tẹ̀ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. So Ọlọ́run wọlá yé bàbá tí àáfà rẹ̀ wí ní ayé Ọlọ́run bá mi dúró tì wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kí lẹ fẹ́ gbà ń bẹ̀ káyè rẹ̀ bàjẹ́ kí ni tẹ fẹ́ mú bẹ̀ torí pé kò sí nǹkan kan tí n tó ṣe ohun tó túmọ̀ tó ju pé o fẹ́ sọ pé irọ́ ní ń pa o oríṣiríṣi kọ́mẹ́ǹtì mo kà ń bẹ̀ ẹ̀ǹkan tó kẹ́ sanfẹ́ kọ́ Kàábà ni sanfẹ́ kọ́ Mọ̀dínà ni sanfẹ́ kọ́ kinní kan ni oríṣiríṣi ẹ̀ ni mo kà ń bẹ̀ ẹnìkan sọ pé kinní pírójẹ́tì àfáà rẹ̀ bẹ́ ńlẹ̀ kò lọ parí ẹ̀ ẹ̀yin èèyàn yìí ṣá ṣé èyí tí ń ṣe iná tàfáà rẹ̀ kọ́ oríṣiríṣi ẹ̀yin yẹn ẹ lọ ka kọ́mẹ́ǹtì yẹn n tó fẹ́ kó ṣẹlẹ̀ náà nù pé káyé máa wẹnu sí lára ẹni tọ́lọ́run ò bá wẹnu sí lára ó dà kí ló mọ̀ èrò owó ló mọ̀ kí ló mọ̀ tó wà ní tájẹ̀tì wọn pẹ̀lú ibi táfà wọn ń kọ́ àjọ mọ̀ ń tà sọ lórí ẹ̀ àjọ mọ̀ ń tà sọ lórí ibi tàfà wọn tí àmì òjé ṣe torí pé àdúgbò máa ń tọ́ka bí ọjà ó ṣe ta nígbà míì nǹkan tí ò yé yín nìyẹn ẹ mọ èrò yàn lórí nǹkan kan ẹ dẹ̀ ń challenge ẹ lórí nǹkan yẹn so wàá pè wọ́n ó dá ṣé wọ́n pè wọ́n rí ìwọ tó kọ́mẹ́ǹtì yẹn so pè wọ́n ní pé àfa bó lè fẹ́ ṣe ti ẹ̀yìn ilé kí wàá fa yín tán fẹ́ kọ́ yìí ẹ wo bọ́lọ́run ṣe fi ọ̀tẹ̀ fi dùn wá nú tó fi pọ́n wa lé tí ì bá ṣe pé Ọlọ́run gbé dìde ok báwo la ṣe fẹ́ mọ kàrámà mi ò jésì náà báwo la ṣe mọ kàrámà mi ò jésì pé wòlíì Ọlọ́run náà mi ò jésì àfa àwọn olórí báwọn rí tó wo ṣubú tọmọ kí o rẹ sáré dìde báwọn tẹ́kí bó ṣe ń sọ̀ parẹ́ lọ́mọ àtọmọ kí o rẹ ń gbé ó dá mi ò jésì tèmi ni àbí àbúrò pé ní tí ń tọrọ owó jẹun ni àmì ò jésì tèmi nígbà tẹ́ ẹ̀ súnmọ́ wọn ẹ̀ mọ irú èèyàn tí wọ́n jẹ́ torí pé ọmọ èké ni wọ́n fojú wò wọn àwọn wo lọ́mọ èké kí ló fẹ́ gbà bí orin kan tí mo kọ mo ní kí lẹ fẹ́ gbà lérè bí ká jábọ́ kí lẹ fẹ́ gbà lérè bí ká jábọ́ ẹ̀yin kọ́ lẹ gbé wa ga ẹ tún fẹ́ tẹ̀ wá rí kí lẹ fẹ́ gbà lérè bí ká jábọ́ kí lẹ fẹ́ gbà lérè bí ká jábọ́ kí lẹ fẹ́ gbà lérè bí ká jábọ́
ẹ̀yin kọ́ lẹ gbé wa ga ẹ tún fẹ́ tẹ̀ wá rì, ẹ̀yin kọ́ lẹ gbé wa ga ẹ tún fẹ́ tẹ̀ wá rì, kí lẹ fẹ́ gbà lérè bí ká jábọ́. ọ̀tẹ̀ jábọ́ tì wàláì tàláì wo ẹ á ṣeré fa àbẹ̀rù ká ń ṣeré àwa tòní àwa tá a bá ríra wa a máa dúró tira wa. bẹ́ẹ̀ mo ti ń rí àwọn àfáà kan àwọn àfáà ẹ̀yìn yẹn ẹ lọ ka kọ́mẹ́ǹtì bí abẹ́ TikTok ọmọ yẹn, àwọn àfáà táwọn àfáà ti ń kọ́mẹ́ǹtì oríṣiríṣi. ìyẹn ẹni tó yọ lórí bútà fà láyé tó mi ò rí àwọn láwọn àfọ lórí burúkú àwọn náà ni ó máa dùn tọ́lọ́run bá ń ṣàánú kejì wọn, àwọn náà lára wọn ò ní yá mọ́ tọ́lọ́run bá ń kẹ́ni kejì wọn, kí lẹ fẹ́ gbà ń bẹ́. nẹ́tíwọ́ọ̀kì kádàrá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdìde sóríire ẹnìkan kò dé ẹnìkejì lọ́wọ́ náà, ìdìde sóríire ẹnìkan kò dé ẹnìkejì lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó sì lásìkò, àsìkò máa ń wà fún àti ṣe nǹkan kan, tásìkò rẹ̀ bá ti tó láéláé kò lè ṣeéṣe. níjọ́ tásìkò bá tó fún nǹkan tọ́lọ́run bá kọ mọ́ wàhálà bó jẹ́ kú náà ni n tó fi mọ̀ pé àsìkò ní kú tó ò fi darí ẹ̀ láàmú lórí ọ̀rọ̀ kú, bẹ́ẹ̀ náà àsìkò ní gbogbo nǹkan náà àsìkò wàhálà yẹn yìí láì tàláì Ọlọ́run ti dá wa léèyàn yìí gan-an kódà tó àlè dọ́lọ́run lẹ́bi àárín àbí kó sì jẹ́ pé ìdáwa léèyàn Ọlọ́run ó dáa máa ibi tó dá wa sí ó lágbára ọ̀tọ̀ ni ìyẹ̀jú tẹ́ ṣe kẹ́ ẹ̀ tó déwájú, ọ̀tọ̀ tó wà ní tẹ́ bá déwájú nǹkan ẹ̀mí wà ní balẹ̀ mọ́. ẹ̀yin para pọ̀ kẹ́ ní ẹ fẹ́ tún téèyàn ṣe àbí kẹ́ jọyìn owó kẹ́ fẹ́ bà téèyàn jẹ́. níjẹ́ ò lẹ ké sọ̀tẹ̀ rí pé ẹja kí yín pé Ọlọ́run kò ṣe lára yín àbí ẹ̀dọ́jú tì wá ńlẹ̀ yìí gbogbo tá à ń ṣe dáadáa èwo lẹ gbé síta rí tẹ́ ń post ẹ̀ tẹ́ ń repost ẹ̀ tẹ́ ń kí wá sí àfi tá a bá ṣìṣe kan tàbí tá a bá sọ̀rọ̀ kan sọ kábẹ̀sì ní sọ nǹkan tó bá wù yín lórí ẹ̀. ẹ máa ń retí ijọ́ téèyàn ó sẹ̀ sí ni nǹkan kan ò sì ní ṣe ọ̀tẹ́ wàláhì sùnbìláhì lẹ́dí láhì ẹ tara yín kò ní da ìwọ tó ṣe fídíò yẹn wọnú Ọlọ́run kí ló kàn yín bí kí wọ́n láwọn náwó kan sí mọ́sálásí àbí sílé kíwà wọn kí ló kàn yín bẹ́ẹ̀ lẹ́yìn bá sọ pé òun ná 1 billion sí nǹkan òun ló mọ iye tó ná náà òun ló mọ iye tó ná ẹ máa ń láìkì kẹ́ ẹ sáà ṣe fídíò kẹ́ ẹ fi trend ẹ máa ń láìkì ẹ gan kí ló fẹ́ gbà ń bẹ̀ látàná ara ń ta mí ẹ̀ kúrò àwọn kan báyìí